Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí o ẹ̀yin ìyá mi, bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán o. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò máa ní dì. Bákan náà, ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ikú báyìí kò ní wá gbéṣẹ́ o. Gbogbo ọmọ Yorùbá, ṣé ẹ ti mọ̀ wípé mo fẹ́ lè sọ wípé lórí ọ̀rọ̀ Uromi, Ọlọ́run dìídì fẹ́ tú àṣírí àwọn Fúlàní ni. Nítorí tó bá jẹ́ pé èròǹgbà wọn àti plan tí wọ́n ní ó ṣẹ ni, n tà ń wí ìkọ́ni àbá máa wí. Àkọ́kọ́, ṣé ó tọ̀nà even kéèyàn ní láísẹ̀sì ìbọn gan, ṣé ó tọ̀nà kéèyàn máa gbébọn káàkiri báwọn wèrè Fúlàní ṣe ń gbé kiri? Ṣé ó tọ̀nà kó tọ́nà náà? O lè torí pé o ti ní láísẹ̀sì ìbọn kó o wá máa gbé kiri. Ẹ wò yín náà, ẹ wo àwọn ìbọn tó jẹ́ wípé mi rò báwọn ọlọ́pàá gan ní mòsírù ẹ̀, tó dẹ̀ jẹ́ pé ọwọ́ àwọn Fúlàní láti ń bá gbogbo ilé tó bá yẹ dẹ̀ máa sọ pé níjọba ṣebí èèyàn ní láísẹ̀sì ò wárántì pé kó wá máa fi pààyàn tàbí kó wá máa gbé káàkiri fún pé kí ni? Ṣé Yorùbá ní báyìí la ṣe ṣe ìlú wa èèwọ̀ ìlú ibòmíì ni? Nàìjíríà ò kì í ṣe ìlú òyìnbó tó jẹ́ pé o lè máa gbébọn káàkiri tó dẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó máa bù ẹ́ so. Ṣùgbọ́n Nàìjíríà, this is Naija for you. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Àti wípé mo tiẹ̀ notice kìíní kan, bóyá èmi nìkan kọ́ ni o. Ṣebí wọ́n ní àwọn ọdẹ on travel bọ̀ ni pẹ̀lú ìbọn lọ́wọ́, kódà pẹ̀lú irinṣẹ́ lọ́wọ́. Ṣé bẹ́ẹ̀ lọ ṣe fò wọ́n rìn wọ́n tọ̀? Ṣé bẹ́ẹ̀ ni wọn ò ṣe tọ gbogbo àwọn states tí wọ́n gbà kọjá kó tó dé Uromi? Kó tó dé Uromi, ṣèbí ọkàn àwọn states kankan ṣàfẹ́ sọ pé security agent ò dá wọn yẹn dúró ni? Kò lè dá wọn dúró ni. Tó dẹ̀ jẹ́ wípé nílùú tó lọ́ba tó níjòyè, security agent ò dá wọn dúró, wọ́n dẹ̀ ń gbébọn káàkiri ìlú. Ṣáyé náà nìyẹn. Torí tá bá fẹ́ sọ security agent ṣàpọ̀ ń bẹ̀, Mopo wà ń bẹ̀, oríṣiríṣi armed force gan ló pọ̀ lọ́nà. Ṣé a fẹ́ sọ pé wọn ò lè dá wọn dúró ni? Àbí bóyá èmi nìkan ni mo wò bẹ́ẹ̀ o. At least fún gbogbo àwa arìnrìn àjò dáadáa, ẹ mọ oríṣiríṣi ìdojúkọ tá a máa ń bá ní àwọn ojú ọ̀nà, yálà látọwọ́ àwọn ọlọ́pàá ni, yálà látọwọ́ àwọn Mopo ni, yálà látọwọ́ àwọn custom ni, yálà látọwọ́ anybody wọn. Tó bá ṣàti jẹ́ pé security agency, bet ìbéèrè mi ni pé ṣé àwọn eléyìí ò bá àwọn yẹn pàdé rárá ni tí wọn ò dé lè hold wọn pé kí ni reason tó fi ń gbébọn rìn? Torí wọ́n sọ pé ìbọn wọn ní license, bẹ́ẹ̀ síbẹ̀ ṣé torí pé ìbọn yín wá ní license wá túmọ̀ sí pé kẹ́ ẹ máa gbé rìn kiri? Àbí ṣó túmọ̀ sí pé kọ́ máa? Torí ẹ jẹ́ ká kọ́kọ́ ti bí ìṣáná kíyèsí ògùn kí èèyàn tó máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. Ẹ má kàn jẹ́ ká máa dá blame lórí àwọn tó dédé dìde ìjà. Bẹ́ẹ̀ ni, nítorí wípé ṣé bẹ́ẹ̀ làwọn security agency náà wọ́n dẹ̀ gbẹnu wọ̀ tí wọn ò lè dá wọn dúró, tí wọn ò lè stop wọn, tó dẹ̀ ń gbé irinṣẹ́ ìbọn kiri. Àbẹ́fẹ́ sọ fún mi pé inú igbó ló gbà títí tó fi dé Uromi? Gbogbo ọmọ Yorùbá ṣọ́ fẹ́ sọ fún wa pé inú igbó ni wọ́n gbà tó fi dé Uromi, láti fi lè jẹ́ kó yé pé ṣe ráwọn ará bíi èmi ò kàn gbà pé àwọn eléyìí ọdẹ ni wọ́n, àwọn yẹn mi ò gbà pọ̀ dẹ ni wọ́n. Torí ọdẹ gan ṣèbí ṣakabùlà ẹ̀tù ìbọn lọ́dẹ máa ń gbé kiri. Ibo lọ́dẹ ti ń rí àwọn ìbọn gidi? Yorùbá tó sọ pé ẹjọ́ là kọ́kọ́ ká tó kọjá, ara ìdí tó fi sọ́nà rè. Gbogbo ọmọ Yorùbá lè ṣọ̀láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún. Nítorí ìgbà tó ń sọ sí wípé wọ́n pa àwọn èèyàn wọn, bet ẹ̀yin lè fàyè gba àwọn èèyàn yín láti máa gbé irinṣẹ́ olóró káàkiri orílẹ̀-èdè. Ẹ bá wa like ẹ subscribe, ẹ jẹ́ tẹ̀sọ́, ẹ jẹ́ kó ẹ bá wa pín káàkiri. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé irọ́ o, ṣẹ́rí kéèsì Uromi ẹ jẹ́ ká mú láti bẹ̀rẹ̀ tó fi lè mú tó fi gbé irinṣẹ́ dání. O ní motive míì náà. Tó bá jẹ́ pé ọdẹ, tó bá pé ẹranko ló fẹ́ lọ pa, o ní ìdá tí máa kó gbogbo àwọn irinṣẹ́ wèrè, àwọn ìbọn wèrè, ìbọn lóró kiri. Ẹ wo gbogbo ọmọ Yorùbá lè ṣọ̀láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún. Fáǹfààní ìwọ tó bá mọ̀,
ẹ wò ẹ jẹ́ nǹkan àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni kọ́ jẹ́ kọ́ yé wa o wọ́n lọ tún pa àwọn kan ní ọjọ́ kírísímàsì oníkíní ẹ fẹ́ sọ sí àwọn tó pa níjọ́ kírísímàsì àbí nàìjíríà gbogbo ọmọ nàìjíríà ẹ má gbọ́kànlé ìjọba o ẹ jà fún orí yín ṣé wọn pé mi náà ti sọ wípé ibi tá a bá dé a máa jà fún orí wa ni bẹ́ẹ̀ ni kò gbé mi débẹ̀ ó ní divide this Nigeria ẹ pín orílẹ̀-èdè ẹ̀yin ará Ìròmì ẹ má gọ̀ o ẹ má sùn lé ẹ dáàbò gbogbo nǹkan tẹ́ ẹ bá ní kẹ́ fi dáàbò bò lẹ́yìn gbogbo nǹkan tẹ́ bá ní kẹ́ fi dáàbò bò ara yín because self determination is never a crime bẹ́ẹ̀ ni ṣe wá rí lọ́wọ́ yìí àwa gan ti múra Fúlàní dání àwa gan ti múra wọn dání o nítorí tó bá gbà ní kinní kan a máa fọ ní ẹ̀kọ́rọ́ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ̀yin ará Ìròmì ẹ gbáradì o bẹ́ẹ̀ ni ẹ gbáradì nítorí pé ṣẹ̀rí àgbà àwọn Fúlàní tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá o bẹ́ẹ̀ ni agbára ló lọ mú wá tí bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi orílẹ̀-èdè ti dàbí pé ẹ̀mí èṣù ló fi ń darí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí èṣù ló fi ń darí ẹ̀ nítorí tó bá ti dórí wípé ìjọba fẹ́ ṣe anything tó bá pa àwọn èèyàn ṣe nǹkan kan fáwọn Fúlàní ìjọba máa ran kókó egun bẹ́ẹ̀ ni you are correct wọ́n máa ran kókó egun ni nítorí the only solution táwa dẹ̀ ń pariwo ni pé divide this nation Nigeria is over. We all believe that Nigeria is over. We are just only attaching ourselves. A kàn ń sọra wa pọ̀ pẹ̀lú agídí ni. Bẹ́ẹ̀ ni, à ń sọra wa pọ̀ pẹ̀lú agídí ni. Bẹ́ẹ̀ ni kọjá kọ́ wa ní ẹ̀yà kan ṣoṣo tí mo mọ̀ pé wọn ò kí àbá rules and regulation Nigeria àti constitution ni àwọn Fúlàní tó dẹ̀ jẹ́ pé ìjọba náà ò ní bú wọn so. Bẹ́ẹ̀ ni wọ́n àbá ìdí kí ló kàn wọ́n wá pe àwọn yẹn ní ọdẹ ẹran ìgbẹ́ mélòó ni wọ́n àbí ṣèbí tó bá ti ẹ̀ṣọ́ látòdìdí ọ̀dọ̀ wọn yẹn sí Ìròmì ẹran ìgbẹ́ ṣọ́ká ẹran ìgbẹ́ mọ́ wọn lọ́wọ́ ni ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe pàdé ẹranko rárá tó fi jẹ́ wípé tó fi dé Ìròmì wọn ò bá ẹran ìgbẹ́ wọn ò bá ní tí ìrọ́pọ̀ ẹ yá mi bàbá mi ẹ má jẹ́ kó gbé yín mọ́ra ẹ bá wa bó ẹ bó kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ bá tẹ̀ sójú ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ pé a ó máa bẹ ọ bí ẹni bẹ ṣe àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà gbogbo ẹni tó bá máa láòní dé ó máa láòní dé bá ó dàbọ̀.